sagbon kelo sakiye ani sagbon kelo seno ani no na ita o agodo te ma mo ani sagbon kele aba bien ani sagbon kele aba bien o agano wa bien oyo mo no pe oku agano wa bien oyo mo no pe oku beja bada mo owa na ita o le jabie o beja bada mo oba le ita o le jabie ani ono le ita o ya dale la mo Aisa mo kelo jabie ani ono le ita o agano che ma mo Aisa mo kelo jabie Director Obini, David Radosh, Madam Teresa Ayagbe, Binibe. Mẹ́lá mi ò fẹ́ ọmú ṣàmà gan. Mẹ́lá mi ò ní fẹ́ ẹbí mú jàfẹ́ o. Ó bọ́dí àná nípa ìtọ́ ní ọkàn o. Àbá rẹ̀ ṣe ọdẹ kò kàn o. Ìní rẹ̀ ṣe ọdẹ kò kàn o. Òbọ̀ rẹ̀ ṣe ọyí kò kàn o. Ìmáyíwá kò mọ̀ bí yàrá ìyàrá o. Ìmáyíwá kò mọ̀ bí yàrá ìyàrá o. Ọmọ bọ̀pá ìwé ẹ̀gọ́ rẹ̀ mi o. Ọmọ pépà ìwé ẹ̀gọ́ yẹ̀rù o. Ọmọ bọ̀pá ìwé ẹ̀gọ́ rẹ̀ mi o. Ìmáyíwá kò mọ̀ bí yàrá ìyàrá o.
Okeka, Chairman Esan Uzoya, People Welfare Opinion Group. Susọmọ inde do jẹ nínú, ọ̀yìnde do jẹ o, gbogbo asusọmọ wa gbọ́n, ọ̀yìnde mi sẹ̀jọ́ ìyá o. Asusọmọ inde do jẹ wa gbọ́n o, ẹni do jẹ o, gbogbo asusọmọ wa gbọ́n, ọ̀yìnde mi sẹ̀jọ́ ìyá o. Gbogbo asusọmọ wa gbọ́n e, gbogbo asusọmọ wa gbọ́n o, gbogbo asusọmọ wa gbọ́n o, gbogbo asusọmọ wa gbọ́n o, asusọmọ inde do jẹ nẹmẹ, asusọmọ inde do jẹ esa e, ẹmọ ọmọ lọpọ lọpọ kẹlu. National President Esan Uzoya, Comrade Victor Ibadan, Warri Base, Yarewayo. Òpè asusọmọ wa gbọ́n, ọ̀yẹ́ asukwele o. Òpè asusọmọ wa gbọ́n, ọ̀yẹ́ sayuko. Òpè asusọmọ wa gbọ́n, ọ̀yẹ́ sayẹ́bi o. Asusọmọ nínú jẹnẹrẹ o. Asusọmọ nínú jẹnẹrẹ, ọ̀yẹ́ tó jẹ o. Òpè asusọmọ wa gbọ́n, ọ̀yẹ́ mi sàjọ́ bíà o. Esan ọ̀sùsọ̀mọ́ ẹni ló jẹ́ oko asusọmọ ọyẹ ẹni àjọyà òpè asusọmọ ọyẹ òsínbó e. Mọ̀dé ìkàrẹ̀ hàn Esan Uzoya PRO Warri Base. Ìyá rẹ̀ wá yọrẹ bàbá o, mọ̀dé rẹ̀ dé bàbá o. Ìyá rẹ̀ wá yọrẹ o, ọ̀sùn sọmọ inde ló jẹ nẹ̀mẹ́, ọ̀sùn sọmọ inde ló jẹ ẹsẹ̀ o. Òkú ọ̀sùn sọmọ wa gbọ́ e, ọ̀yẹ́ ń fi kú.
Amos Restaurant, based on Dapò Road. Ìyá rẹ̀ wá yòrò, Amos fi rẹ̀ lé bàbá o. Ìyá rẹ̀ wá yòrò bàbá o. Ìyá rẹ̀ wá yòrò bàbá o. Friday, Negbejo, alias Palkoto, Solar Driver, kúrò mi pé. Matthew Ayagbe, alias Baba, Canada, Solar Driver, mi pé. Ìmọ̀túndé bàbá o, ìyá rẹ̀ wá yòrè bàbá o, ọ̀sùn sọmọ ní ló jẹ́ lẹ́mẹ̀ o. Ọ̀sùn sọmọ ní ló jẹ́ ẹ̀sán o. Innocent alias Ayẹyẹ, traditional driver. Ọ̀sùn sọmọ ní ló jẹ́ lẹ́lẹ́ o. Ọ̀yẹ́ ló jẹ́ o. Gbogbo ọ̀sùn sọmọ wa mọ̀, ọ̀yẹ́ mi ṣàjọ́ ìyá o. Gbogbo ọ̀sùn sọmọ wa mọ̀ ẹ́. Gbogbo ọ̀sùn sọmọ wa mọ̀ o. Gbogbo ọ̀sùn sọmọ wa mọ̀ ẹ́. Gbogbo ọ̀sùn sọmọ wa mọ̀ ẹ́. Gbogbo ọ̀sùn sọmọ wa mọ̀ o. Gbogbo ọ̀sùn sọmọ wa mọ̀ o. Ọmọ Henry, that part of Africa. Solar driver. Àṣẹ́nà gbọ́mọ̀lé o, àṣẹ́nà gbọ́mọ̀lé, àṣẹ́nà gbọ́mọ̀lé, mẹ́yìn wọ́ọ̀tì ẹ̀gbẹ́ mọ́ o. Àṣẹ́nà gbọ́mọ̀lé, àṣẹ́nà gbọ́mọ̀lé, àṣẹ́nà gbọ́mọ̀lé, mẹ́yìn wọ́ọ̀tì ẹ̀gbẹ́ mọ́ ẹ̀ o. Ẹ̀mọ́ lọ́mọ o, ẹ̀mọ́ lọ́mọ ẹ̀, ẹ̀mọ́ lọ́mọ, mọ́lọ́mọ́ lọ́pọ̀lọ́ yàrá kó ẹ̀ka ẹ̀. Transporter Abawoje transporter yàrá yóò.
Esa Baro Buopulu Oseje yo Ochere Uwa Jomo na Jufeme Ufeme Ayumo Ochere Iyo ichere o Iyo ichere Iyo ichere o Wamate umo na Jufeme o Iyo ichere Oseje yo ochere o Esa Iyo ichere Iyo ichere Wamate umo na Jufeme o Iyo ichere to Friday Omokede, who passed away on the 4th of January 2002. May his soul rest in perfect peace. Amen. Transporter Madam Comfort Ukwe Oyomo Base Fidelis Esehi Warri Base Dede Wolo Dede Wolo Dede Wolo Director, Irai Rental Service, based in Odakoro, Europe. Shagaro Transporter. Ima bọ̀sọ̀rì ẹ̀dẹ́, iṣẹ́ ọ̀bọ̀ mẹ́mẹ́ pẹ̀lú ọ̀nà ọ̀nyá yẹ mú, lọ́wọ́ nyá mú ọjọ́ rí ẹ̀ o. Ọ̀nà ọ̀nyá yẹ mú, lọ́wọ́ nyá mú ọjọ́ rí ẹ̀. Àìdó ọ̀nà jà kan, ìwọ́ jà kan tó bọ̀lù o.
Aka alias Ewu transporter. Yàrá mi náà gbọ̀n ìjọ lè sí o. Ẹni ní bá bẹ́ẹ̀ lu ìjọ lè fi o. Osiro sọ̀rọ̀ bìnnìbè. Wà lómi náà ṣe ẹnu jọ̀lì kò ṣán. Wà lómi náà ṣe ẹnu jọ̀lì kò ṣán. Wà lómi náà ṣe ẹnu jọ̀lì kò ṣán o. Wà lómi náà ṣe ẹnu jọ̀lì kò ṣán. Ọ̀dà lómi ọ̀yẹ̀ yìí kéke. Ọ̀dà lómi ọ̀yẹ̀ kò dá o. Ọ̀dà lómi ọ̀yẹ̀ yìí kéke o. Ọ̀dà lómi ọ̀yẹ̀ kò dá o. Ọ̀dà gbé ṣẹ́fẹ̀ náà lọ́rìá o. Ọ̀ṣẹ́fẹ̀ náà lọ́rìá lọ́rì mi kò ṣán. Ọ̀ṣẹ́fẹ̀ náà lọ́rìá lọ́rì mi wá o. Ọ̀ṣẹ́fẹ̀ náà lọ́rìá lọ́rì mi wé. Wà lómi náà kò ń jọ́ ní èsì o. Jẹ́ni bá rẹ̀ lu ìjì òní èfè o. Stevie International Painter Bezi Benin. Yàrá mi náà kò ń ìjì òní èsì o. Jẹ́ni bá rẹ̀ lu ìjì òní èfè o. Yàrá mi náà kò. Yàrá mi náà kò e. Yàrá mi náà kò o. Docent Ọ̀pẹ̀rẹ̀ Rapatira Matope Restaurant Base Odako Road. Yàrá mi náà kò e. Yàrá mi náà kò o. Mr. and Mrs. Otos Odako Road Base. Yàrá mi náà kò o. My late father, Mr. Joy Ayagbe, who died on 4th of November 1994, may so rest in peace. Amen. John Owopun, proprietor of Micro Group of School. The man with talent.
Boha, Kingdom. The obey you are, perfecting now. National Trustee. Robert Okoye, the Oduma of Burundi. Robert Imevo, Iyarewayo. Robert Ime, Robert Iyarewayo. Iyarewayo, Iyarewayo. Bonani Danelo, Eda Mebelo. Bonani Danelo. Oni Robert Okoye mona, Okoye mena. Oti moto nuso ya, kere adabari. Emperor Walada, Ekore, Ahis Akapon. Bonani Danelo, Yenwena Mekweme. Bonani Danelo, Yenwena Mekweme. Onu wa bakwe. Friday, Aku, traditional drummer. Popo, transporter, Agnes Bay. Abakwa, the manager of Joshua Glow Dance Band of Africa. Lucky Amodu, Yariyo. Bonani Danelo, Yenwena Mekweme, Onuwa Bakwe, Yebole Sabolo. Transmission number 4 block P. Burundi made AC record producer Yariyo.